Orúkọ tèmi ni Oloye Ifayẹmi Ẹlẹbuibọn, Àràbà Awo ìlú Òṣogbo. Nípa ti ikú Murphy Afọlabi, bàbá tó bí Murphy Afọlabi jẹ́ ìkan lára àwọn àgbà babaláwo ní ìlú Òṣogbo, sì jẹ́ èèyàn pàtàkì, onímọ̀ ni wọ́n nígbà ayé wọn, wọ́n sì gbafẹ́. Nígbà tí bàbá yẹn fẹ́ jẹ oyè àràbà láti di àràbà, kì í ṣe kó tó mọ̀ wọ́n kó tó dìgbà yẹn ọmọ wọn dáadáa lára àwọn àgbà, ṣùgbọ́n Ọlọ́run lò mí gẹ́gẹ́ bí èròjà láti ran bàbá yẹn lọ́wọ́. Gẹ́gẹ́ bí àwa ọmọ kékeré, wọ́n ní ọmọdé yẹn máa ń fi ṣòògùn lójú. Èmi ni Ọlọ́run ní pé kí n dúró tì wọ́n, tí mo sì rí pé wọ́n jẹ oyè nígbà yẹn. Eléyìí ló wá mú kí ìbáṣepọ̀ wà láàrin wa. Wọ́n á máa wá mi wá, ìlú náà lọ sọ́dọ̀ wọn. Kì í sọ́dọ̀ wọn ni mo gbé láti kọ́fá. Bàbá tó kọ́ mi nípa Oloye Ifayẹmi Àjàní, late Àgbọ̀ngbọ̀n Òṣogbo, ibẹ̀ lè mi gbé. Ọdún 10 oṣù 6 ni mo lò. Murphy Afọlabi jẹ́ ìkan lára àwọn ọmọ kéékèèké tó jẹ́ pé láti kékeré ló ti nífẹ̀ẹ́ sí odù. Nítòótọ́ inú ẹ̀ náà, inú nǹkan ìbílẹ̀ ni wọ́n bí sí. Orí bàbá ẹ̀ babaláwo ni. Agboolé wọn náà, agboolé Fẹ́túátà, Abọ́yadé àbí nǹkan náà, wọ́n tí òòṣà Ọya náà ń bẹ. Nígbà tèmi ń ṣe Ifá Olókun Àsọ̀rọ̀dayọ̀, gbogbo àwọn ọmọ kéékèèké wọn máa ń wá. Wọ́n máa wo bàbá máa ń ṣe practice. Bàbá bá tún fẹ́ ṣe recording náà, ó wá jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó fi ìfẹ́ hàn pé nǹkan tá à ń ṣe ó wù ú. Bàbá wa ń bi recording, tàbá pé báwo la ṣe fẹ́ rí kinní kan, àti sáré wá kinní yẹn lọ àti mú wa. Tẹ́ bá pé kinní kan, ó máa ń. Ìfẹ́ yẹn náà ló gbogbo sí lára. Bàbá tó kọ́ ọ nífá Ọ̀yọ́ ni. Olóyè Fáníyì Ọmọyẹni, òun ni babaláwo tí bàbá rẹ̀ fi sí lọ́dọ̀ pé kó máa kọ́ fá. Níbẹ̀ ló ti kẹ́kọ̀ọ́ fá. Fáníyì Ọmọyẹni ọmọ Ọ̀yọ́ ni, òun náà tún gbé l'Ékòó. Ó ti kúrò l'Ékòó nísìnyí, ó ti wà ní Ọ̀yọ́ padà. Ibẹ̀ ló ti gbé kọ́ fá. Tí mo kàn rí pẹ̀lú ẹ̀ ni pé ó fi ìfẹ́ hàn nígbà táwa ń ṣe bí Ifá Olókun táwa ń ṣe pẹ̀lú gan tí kíní ìwú mi máa ṣe, mo sì jẹ́ nìyẹn. Àwọn èèyàn ò mọ̀ túmọ̀ awo àti babaláwo, ẹni tó ṣẹ̀sìn ìbílẹ̀. Tí èèyàn bá wá ní sáláwo ni, sọ́sáwo, ọ̀tọ̀ láwo ògbóni. Awo ògbóni dàbí club, bí Rotary, bí Lion tí wọ́n ń ṣe yẹn, ògbóni. Babaláwo tó jó nífá, tó ń sin, tó ní ẹ̀sìn Ifá, tó ń sin Ifá ọ̀tọ̀. Tí Murphy fi bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ ni nǹkan táwọn bàbá rẹ̀ ń ṣe. Orí inú Ifá ni wọ́n bí sí, òun náà ló sì ń ṣe. Recently ni mo ṣẹ̀ mọ̀ pé ó ti yí padà. Wọ́n ti sọ ọ́ di onímọ̀ ni. Fátúnbí lórúkọ ẹ̀, ó kọ Ifá rẹ̀ tó ń sọ, yàtọ̀ sí Murphy tó ń jẹ́ ẹ̀. Ifátúnbí lórúkọ ẹ̀. Tóun náà, ẹ bá wo àwọn fíìmù tó ń ṣe, Fatuns ló máa ń kọ síbẹ̀. Fatuns production, Fátúnbí ni bàbá ẹ̀ sọ. Babaláwo ni wọ́n ń ṣe níwọ̀n ẹ̀. Ṣùgbọ́n ó ti fúnra rẹ̀, ó ti yí padà sí ìmọ̀lẹ̀. Mi ò rí pé ó ṣe awo pé ó lọ wọlé dì. Tẹ́ bá pé èèyàn ṣàwo, ó wọlé dì, ó lọ rí lé bí báyìí. Tẹ́ bá rí lé náà máa ń pè yẹn. Ìyẹn yàtọ̀ sí pé babaláwo tó ń ṣẹ̀sìn Ifá. Kì í ṣe dandan fún ẹni tó bá jẹ́ babaláwo láti rí lé ògbóni. Ẹni tó bá wù ní, tó bá wù yàn ní láti ṣàwo ògbóni. Ẹni tí ò bá wù kò lè ṣe. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú míì, wọn àtàwo ògbóni àti Ifá gbogbo ẹ̀ náà papọ̀, tó máa ń ṣe méjèèjì pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ babaláwo ni ò rí lé, ọ̀pọ̀lọpọ̀ babaláwo ló sì rí lé tó ń ṣe ògbóni. Tẹ́ bá rí pé kò sí ilédì kan tí ó gbóná tó nípọn tẹ́ ẹ̀ ní rí pé babaláwo ló wà níbẹ̀. Babaláwo ló lè jẹ́ kí
lédì kó lágbára wọn ṣùgbọ́n èmi kò rí lé òkú sáwọ́ ògbóni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí à ń bí lóde òní ìmọ̀ràn tá à ń gbà ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn obìnrin ló sábà máa ń lọ fẹ́ ẹlòmíì ṣùgbọ́n gbogbo àwọn ọkùnrin àwọn tí ò tiẹ̀ kọ́fá tí ò ṣe gbogbo wọn náà láwọn ẹlẹ́sìn ìbílẹ̀ náà ti nílé ìjùbà tó ń ṣèsìn ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló wá sílé ìjùbà láti máa wá ṣèsìn ìfẹ́ lọ bá ní ṣọ́ọ̀ṣì náà ni wọ́n ń ṣe ní ilé ìjùbà. Kò sí ọ̀pọ̀lọpọ̀ tó ń lọ ya pamọ́ kó tó di pé àwọn èèyàn tají ni ẹ ti rí pé lórí ọ̀pọ̀lọpọ̀ bíi 50-60 gbogbo àwọn ọmọ babaláwo àwọn ti tó ń gbà kó ti tó ń mọ̀ wọn láti gba àwọn èèyàn náà ti tají gbà nǹkan yìí máa ń lọ rọ̀ lélẹ́yìn àwọn náà ti dálé ìjùbà lẹ̀ àwọn náà ń ṣèsìn wọ́n ń ṣètanijí wọ́n ń kọrin wọ́n ń jó kan tí ń jó ṣọ́ọ̀ṣì náà ni ẹ ń jó ń bẹ̀ ó jẹ́ kí eléyìí kò dínkù.